Ìtàn ogun Agbẹkọya. Nígbà tí yóò fi di inú oṣù kẹsàn-án ọdún 1969, àwọn èèyàn tí wọ́n ti wà lẹ́wọ̀n nínú àwọn tí wọ́n ń pera wọn lọ́mọ ẹgbẹ́ Agbẹkọya yóò tó 2,000 dáadáa. Ọgbà ẹ̀wọ̀n kún dẹ́nu láti Agodi títí dé Ìyàgbọ̀nkú. Bẹ́ẹ̀ ni wọ́n ti àwọn èèyàn mọ́lé káàkiri ilẹ̀ Yorùbá gbogbo. Wọ́n kó àwọn kan lọ sílé ẹjọ́ nítorí ọ̀rọ̀ àkọ́rán. Wọ́n kó àwọn míì lọ nítorí ẹ̀ka mẹ́ta àti ìdí ayùnrẹ́. Ọ̀pọ̀ àwọn èèyàn míì ni wọ́n sì tún mú ní Ògúnmákin, Òwòdé Ẹ̀gbá, Ẹdẹ pẹ̀lú Òṣogbo. Nígbà tèrò pọ̀ rẹpẹtẹ lọ́gbà ẹ̀wọ̀n báyìí, Tafa Adeoye tún sọ̀rọ̀. Ó ní kí wọ́n fi àwọn ọmọ ẹgbẹ́ àwọn tí wọ́n mú sílẹ̀ o, kí wọ́n yéé fìyà jẹ wọ́n nítorí wọn kò lágbára bí ìjọba. Bí àwọn ọlọ́pàá ti tún gbọ́ pé Tafa sọ̀rọ̀ ni wọ́n tún bẹ̀rẹ̀ gìrìgìrì. Wọ́n fẹ́ mọ ibi tó wà, wọ́n fẹ́ mọ ibo tí ó ti ń dún. Ṣùgbọ́n wọn kò rí Tafa. Àfi ìgbà tí Tafa tún ṣáájú àwọn ọmọ ẹgbẹ́ Agbẹkọya tí wọ́n tún gbẹ̀yìn yọ sáwọn ọlọ́pàá gbogbo. Lọ́jọ́ 16 ni, ìyẹn oṣù kẹsàn-án ọdún 1969. Kó tó dọjọ́ yìí, àwọn olówó orí Ìbàdàn ti tún jáde. Wọ́n jáde lọ́jọ́ 3 oṣù kẹsàn-án ọdún náà. Wọ́n bẹ̀rẹ̀ sí mú àwọn èèyàn tí wọn kò tíì sanwó orí wọn. Nígbà tílẹ̀ yóò fi ṣú lọ́jọ́ yìí, àwọn ọkùnrin ìgìrìpá bíi 500 làwọn olówó orí ti kó. Bí wọ́n sì ti kó wọn ni wọ́n kó wọn lọ sí tìmọ́lé. Wọ́n lójú wọn yóò rí màbo. Níṣe làwọn olówó orí pàápàá múra ìjà wá nítorí àwọn ọlọ́pàá àti Ṣọja tilẹ̀ ti múra ogun. Nígbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbé Nibadan, wọ́n ti rò pé kò sóhun tí Tafa tàbí àwọn ọmọ ẹgbẹ́ Agbẹkọya lè tún ṣe mọ́. Àfi nígbà tó dọjọ́ 16 yìí, ojoojúmọ́ ni wàhálà ń ṣẹlẹ̀. Lọ́jọ́ náà o, kò ju aago 9 àárọ̀ lọ. Bẹ́ẹ̀ làwọn ìgìrìpá kan ya wọ ọgbà ẹ̀wọ̀n Agodi nílùú Ìbàdàn. Wọ́n dé pẹ̀lú ìbọn ni o, ìbọn ṣakabùlà. Bẹ́ẹ̀ náà làdá ń kọ yẹ̀rìyẹ̀rì lọ́wọ́ wọn. Tọ́pọ̀lọpọ̀ wọn sì gbé èpè inú ìwó dání táwọn míì ń ju ìgbàdí. Òrùka àlùwò sì pọ̀ lọ́wọ́ àwọn míì rẹpẹtẹ. Èyí tí à ń wí yìí ti pẹ́ jù. Wọ́n ti kó jìnnìjìnnì bá àwọn ọlọ́pàá àtàwọn wọ́dà tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà. Wọ́n de àwọn tí wọ́n fẹ́ dè mọ́lẹ̀. Wọ́n ṣá àwọn tí wọ́n fẹ́ ṣá ládàá. Kíá ni wọ́n sì ti yìnbọn pa 3 nínú wọn. Àwọn tó kù fẹsẹ̀ fẹ́ kò sẹ́nìkan tó lè dúró mọ́. Lẹ́yìn náà ni wọ́n wọnú ọgbà ẹ̀wọ̀n náà tí wọ́n sì já kọ́kọ́rọ́ ńlá tí wọ́n fi ti géètì mọ́ àwọn ẹlẹ́wọ̀n. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí pariwo, ẹ̀yin ẹlẹ́wọ̀n, ẹ jáde o, ẹ máa lọ sílé yín o, ẹ jáde, ẹ máa lọ o. Bẹ́ẹ̀ làwọn ẹlẹ́wọ̀n bẹ̀rẹ̀ sí tú jáde lọ́kọ̀ọ̀kan. Àwọn 464 làwọn ẹlẹ́wọ̀n tí wọ́n tú sílẹ̀ lọ́jọ́ náà, tí kálukú wọn sì sá lọ bámúbámú tí kò sẹ́ni tó rí wọn. Nígbà táwọn ọlọ́pàá yóò fi dé àtàwọn Ṣọja, àwọn oníjọ̀gbọ̀n náà ti lọ. Bí wọ́n tilẹ̀ ti ń lọ pàápàá, wọ́n ya ilé ẹjọ́ kan tí wọ́n bá adájọ́ níbẹ̀ tó ń dájọ́. Nígbà tí wọ́n sì yọlu adájọ́ náà lójijì, àfi bí ìgbà tọkùnrin náà ti múra wọn sílẹ̀ nítorí kọ́rọ́ tó ṣe báyìí, àfi bí ìgbà tẹ́kùtẹ́ ìbáwọnú ihò. Àwọn Agbẹkọya wa wọn kò rí o, ojú wíńdò ládájọ́ ọ̀hún padà gbà sá lọ. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí í da ìgboro Ìbàdàn láàmú. Wọ́n wá àwọn Agbẹkọya yìí kiri. Ìbínú ọ̀rọ̀ náà ló jẹ́ kí wọ́n tún dá àwọn tí wọ́n mú nítorí ìjà tí wọ́n jà ní Mọ́níyà padà sí tìmọ́lé. Bẹ́ẹ̀ wọ́n ti kọ́kọ́ gba béèlì wọn o. Ìjọba tún sáré ṣòfin kónílégbélé míì. Wọ́n lẹ́nìkan ò gbọ́dọ̀ jáde lálẹ́ mọ́. Ohun tó tiẹ̀ ń dùn àwọn ọlọ́pàá jù ni tọ̀kan nínú wọn táwọn Agbẹkọya pàdánù lẹ́nu ọ̀nà Agodi. Ibẹ̀ ló wà tó ti ń ṣiṣẹ́ o. Nígbà táwọn Agbẹkọya náà sì yọ tí wọ́n rí i lọ́ọ̀kan, wọ́n dáná ìbọn bò ó ni. Kò tí ì kú tí wọ́n fi lọ, ó kàn ṣubú lulẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbé e pé kí wọ́n gbé e lọ sí ọsibítù Adeoye, ojú ọ̀nà ló kú sí. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìpàdé lóríṣiríṣi. Bí wọ́n ti ń ṣe lẹ́lẹ́yẹlé ni wọ́n ń ṣe é ní Ìyàgbọ̀nkú. Kálukú ṣà ń wá Tafa Adeoye, ṣùgbọ́n ó kù ibi tí wọn yóò ti rí i. Lọ́jọ́ kejì tí wọ́n já ọgbà ẹ̀wọ̀n yìí náà ni wọ́n tún yìnbọn lu àwọn ọlọ́pàá lákànrán tí wọ́n sì tún dá sẹ̀ríà fáwọn míì ní Mọ́níyà. Bí ọlọ́pàá 8 làwọn ẹlẹgbẹ́ wọn sáré gbé lọ sí ọsibítù fún ìtọ́jú. Ọta ìbọn wà lára wọn kìtìkìtì. Bí wọ́n ti ń pa wọ́n tó tí wọ́n ń yìnbọn lù wọ́n tó, bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá náà ń pa wọ́n o, tí wọ́n sì ń kó àwọn tí wọ́n bá rí dà sátìmọ́lé. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ sí ràn káàkiri o. báràkì àwọn ọlọ́pàá kan
tó wà ní Ọgba àti tẹ̀sán wọn nítòsí Abẹ́òkúta làwọn Àgbẹkọya náà dojú ìjà wọn kọ lọ́jọ́ Ẹtì ìyẹn ọjọ́ Jímọ̀ ọjọ́ 19 oṣù kẹsàn-án yìí kan náà tí wọ́n sì sọ ọ́ di ilẹ̀ẹ́lẹ̀. Bákan náà làwọn èèyàn náà kọlu ilé baálẹ̀ wọ́n sì dáná sun nígbà tí wọn kò bá a. Nígbà tí iná fẹjú ní báràkì pàápàá àwọn ọlọ́pàá fúnra wọn kò lè dúró mọ́, kò ṣáà sẹ́ni tó fẹ́ jóná kú mọ́lé. Lójú ẹsẹ̀ ni wọ́n ti sá jáde, bíi aago 7 ni wọ́n débẹ̀. Bí wọ́n sì ti dé iwájú tẹ̀sán àwọn ọlọ́pàá náà ni wọ́n yìnbọn sókè lọ́wọ́. Ọlọ́pàá kan tó sì ṣàyà gbangba kíá ni wọ́n ti dáná ìbọn bò ó. Ìkejì náà tó sì fẹ́ wò ó pé kí ló dé ló fara gbọta làwọn tó kù bá ferege. Lẹ́yìn náà ni wọ́n wọ báràkì bí àwọn ọlọ́pàá àti baálẹ̀ sì ti rí wọn, àwọn náà kọlù gbẹ́ni wọn kò lè dúró béèrè àlàyé rárá. Lọ́nà àkọ́rán yìí kan náà bí àwọn èèyàn 24 ni wọ́n tún kú lógúnjọ́ oṣù kẹsàn-án nígbà táwọn Ṣọja, ọlọ́pàá àtàwọn Àgbẹkọya yìí tún kọlu ara wọn. Àwọn Ṣọja àtọlọ́pàá yìí kò yéé pààrà ọ̀nà náà nítorí wọ́n nígbàgbọ́ pé níbẹ̀ làwọn yóò ti rí Tafa Adeoye mú ni. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe ń gba ọ̀nà ibẹ̀ bí ẹni tó ń dé ọmọ ejò mọ́fìlà ni tani kò mọ̀ pé àwọn ará ọ̀run ni wọ́n ń fẹ́ ṣe ọjọ́ ìbí f'Olúwa ẹ̀. Bí àwọn ọlọ́pàá ti ń kú làwọn Ṣọja ń kú, àwọn ọmọ Àgbẹkọya àtàwọn tọ́wọ́ bá sì tẹ̀ náà ọ̀run ni wọ́n ń lọ. Ní Ìlà Ọ̀ràngún ọba Williams Ayẹni ṣèpàdé pẹ̀lú àwọn ìjòyè rẹ̀ lórí bí ọ̀rọ̀ Àgbẹkọya náà kò ṣe ní di wàhálà lọ́dọ̀ tiwọn ni. Níbi ìpàdé náà ni wọ́n wà nígbà táwọn ẹ̀rù kú yọ lọ́ọ̀kan ńlá àwọn ìjòyè tó wà níbẹ̀ bá tú dànù. Kábíyèsí pàápàá sáré wọlé, kò sẹ́nìkan tó fẹ́ kóró gbé òun. Ṣùgbọ́n olóyè Michael Bámidélé Atóyèbí ẹlẹ́mọ̀nà Ìlà Ọ̀ràngún nígbà náà kò lè fi bẹ́ẹ̀ sáré. Níbẹ̀ làwọn ọmọ Àgbẹkọya yìí ti sáré bá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣá aládàá, wọn kò sì fi sílẹ̀ títí tí wọ́n fi ṣá apá. Lẹ́yìn náà ni wọ́n tó lọ. Ní ọjọ́ 23 oṣù kẹsàn-án náà àwọn ọlọ́pàá 15 ni wọ́n fara gbọ́ta ìbọn, 2 sì kú lójú ẹsẹ̀ nínú wọn nígbà tí wọ́n lọ mú àwọn tí wọ́n ń jà nítorí owó orí yìí nílùú Àkùfò. Àwọn ará Àkùfò ti múra wọn sílẹ̀, wọ́n sì ti gbé igi ńlá dáná. Igi náà tóbi débi pé àwọn èèyàn náà kò lè kọjá. Wọ́n gbé mọ́tò wọn sí bíi máìlì 5 ni wọ́n bá ń fẹsẹ̀ rìn lọ o. Wọ́n ń fẹsẹ̀ rìn lọ lọ́nà Àkùfò. Lójijì làwọn Àgbẹkọya yíyọ sí wọn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí dáná ìbọn bò wọ́n. Ìbọn kò ran àwọn Àgbẹkọya, bẹ́ẹ̀ ni wọn kò ṣe é ṣáládàá. Nígbà tọ́rọ̀ náà kò ṣe é wò mọ́, àwọn ọlọ́pàá tú dànù ni o. Wọ́n sì lọ kó àwọn Ṣọja wá sí rẹpẹtẹ. Ṣùgbọ́n kí wọ́n tó dé, àwọn jagunjagun Àkùfò ti kó sínú igbó, wọ́n sì ti rìn jìnnà. Bí nǹkan ti ń lọ rèé o tó fi di pé ìjà náà ń ràn káàkiri ilẹ̀ Yorùbá. Bí wọ́n ti ń jí ọlọ́pàá gbé ní gbangba lọ́sàn-án, bẹ́ẹ̀ náà làwọn ìjòyè ìlú ń pòórá. Ọba tó bá sì ṣàyà gbangba wọn yóò pa á láyé, àwọn ará ọ̀run pàápàá yóò gbọ́. Nígbà náà làwọn gómìnà pé ìpàdé, wọ́n ní k'Adéyínká Adébáyọ̀ tètè wá ṣàlàyé ohun tó ń lọ fáwọn o. Ìgbìmọ̀ àwọn ológun náà pe gómìnà náà, wọ́n ní kó wá sọ ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni Gowon sọ pé tápá Adébáyọ̀ kò bá ran ọ̀rọ̀ náà, ìjọba àpapọ̀ yóò yanjú ẹ̀ fún wọn o. Ohun téyìí túmọ̀ sí ni pé ìjọba náà yóò bọ́ kúrò lọ́wọ́ Adéyínká Adébáyọ̀, ó sì ṣeé ṣe kí wọ́n má dá a padà fún un mọ́. Bóyá ni kò jẹ́ pé àsìkò náà l'Adébáyọ̀ rìn súnmọ́ Awólọ́wọ̀ tó sì sọ pé kí bàbá náà gba òun. Awólọ́wọ̀ kò fọ̀rọ̀ náà pariwo. Ọlọ́run nìkan ló sì mọ bó ṣe ṣe é tó mọ bí tí Tafa Adeoye wà. Lọ́jọ́ 5 oṣù kẹwàá ọdún 1969 Awólọ́wọ̀ bá Tafa Adeoye ṣèpàdé nínú igbó kan, òun pẹ̀lú igbákejì ẹ̀ Fọlárìn Ìdòwú. Níbẹ̀ làwọn olórí ẹgbẹ́ Àgbẹkọya náà ti sọ ohun tí wọ́n fẹ́ fún Awólọ́wọ̀. Táwólọ́wọ̀ sì ṣèlérí fún wọn pé ohun tí wọ́n wí ni wọn yóò ṣe. Ṣùgbọ́n wọn kò gbọdọ̀ jà mọ́, bẹ́ẹ̀ ni wọn kò sì gbọdọ̀ pa ẹnikẹ́ni. Wọ́n sọ f'Awólọ́wọ̀ kó sọ fún ìjọba kó dín owó orí àwọn kù, bẹ́ẹ̀ ni kí wọ́n sì ṣí gbogbo ọmọ ẹgbẹ́ àwọn tí wọ́n tì mọ́lé sílẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ ló ṣe pé lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 1969 gómìnà Adéyínká Adébáyọ̀ kéde pé pọ́ùn 2 péré lówó orí táwọn èèyàn yóò máa san o. Bẹ́ẹ̀ níjọba kò ní béèrè owó míì lọ́wọ́ wọn mọ́. Bẹ́ẹ̀ ni inú gbogbo àwọn èèyàn dùn. Àwọn tí wọ́n sì ti ń ṣírò owó wọn tó ń kú sí pọ́ùn 10 bẹ̀rẹ̀ sí yin ìjọba náà pé ó kárí láyé. Yàtọ̀ sí èyí, Adébáyọ̀ kéde pé gbogbo àwọn tí wọ́n mú tí wọ́n tì mọ́lé nítorí ọ̀rọ̀ ogun Àgbẹkọya ní kí wọ́n ṣí sílẹ̀ kíá, kí kálukú wọn sì padà sábúlé wọn.
ní ọjọ́ kejì tádébáyọ̀ sọ̀rọ̀ yìí làwọn àgbẹ̀ kéde pé gbogbo ohun tíjọba sọ pátá làwọn faramọ́ o, àwọn yóò máa sanwó orí àwọn déédéé báyìí, kò sì sọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà kan tó gbọ́dọ̀ bá ọlọ́pàá jà tàbí kó fa jàgídíjàgan níbikíbi. Bẹ́ẹ̀ lógun Àgbẹ̀kọ̀yà náà parí. Ìjọba kéde pé àwọn kò ní mú Tafa Adeoye, ṣùgbọ́n Tafa kò fara rẹ̀ sílẹ̀, òun náà ń sá pamọ́ fún wọn ni o. Síbẹ̀ náà lẹ́yìn bí oṣù 6 tí wọ́n ti parí ogun yìí, wọ́n tan Tafa Adeoye, wọ́n sì rí i mú ni wọ́n bá gbé e lọ sí Jos. Níbẹ̀ ni wọ́n tì í mọ́ kó tó darí dé. Ìjọba ti fòfin di ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà, wọn lẹ́gbẹ́ náà kò gbọ́dọ̀ ṣẹ́ níbì kankan mọ́. Bẹ́ẹ̀ lógun Àgbẹ̀kọ̀yà parí pátápátá. Ṣùgbọ́n àwọn tọ́rọ̀ yìí kàn ní wọ́n mọ̀, ẹni tí Ṣàngó bá sì tójú ẹ̀ wọlẹ̀ ni títí ayé yóò fi parẹ́, kò ní bá wọn bú ọba àkóso. Yẹmí Ògúnyẹmí ló ṣe àkójọpọ̀ ìtàn náà fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú Ọgba Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.